ìwọ lè kó sílẹ̀ dàdú padà kí n ṣe ra wọ́n lè máa mú gbàgbé mi sí ọ̀sìn. ìyá mi ló gbé mi sálọ ìdáná ìyàwó mi ní ìjà ìdá fún ọ̀rẹ́ ìdáná. wọ́n rẹ̀ ìbàdàn náà. mo kọ́. mo fọwọ́ sílẹ̀ ń bọ̀ tiwa ìgbé tó ń rẹ̀ mi ṣe mi ojú ọtí lọ ojú ọtí rẹ̀ mi ṣe ojú ọtí lọ. tó bí mo ṣe lẹ̀ fún wo nǹkan mi ṣe mi lábẹ́ aṣọ. Will you keep quiet? Tó fọ̀ mi lẹ́lẹ́dẹ̀. Ẹ̀lẹ́dẹ̀ yà. Ẹ̀lẹ́dẹ̀ mi tó fẹ́ kọ́ mi ní alága. Ó gbé ìyá tó wọlé ojú ọtí tù. Ǹjẹ́ máa gbé de ọtí tù? Ó ní bọ̀ tó máa ti àbẹ̀wò tó máa ti ṣe é tán. Ọlẹ́ fọ̀ mi la wa 3 million. Ẹ̀lẹ́dẹ̀ wọ́n náà fọ̀ kẹ́lẹ́dẹ̀ máa bí mọ́kẹ́ àìbí láìkì 21. Thunder fire you. So pẹ̀lú sí ẹ̀lẹ́dẹ̀ ní ẹ̀fọ́ kí n yà sẹ́kùn kí n yà sẹ́kùn. Ẹ̀kọ́ ti ṣe abẹ fún un. Owó ní 3 million mi fún mi wá báyìí kí ni yà nù ó. Bímbọ̀ mi yóò dà fún un. Ọ̀rọ̀ rí iná mi. Ó ṣe pè mí mo sọ fún un pé ìyá mi pè mí sẹ́yìn. Ọ̀rọ̀ ìyá mi ló bá ń sọ. Ìyàwó mi ló pè mí ọ̀rọ̀ ìyá mi ló bá ń sọ. Ó ní pé ìyá mi ò rí nǹkan kan jẹun. Ṣé ló bá gbé síbí méjì mi? Ààrẹ wa ya àwọn ìdẹ̀ka kò You be mumu. ààrẹ yẹ ẹgbẹ́ sí You think say you dey wise? kí lẹ̀ tẹ́lẹ̀. You are a mumu man. Bó ti rìn. Ọkọ̀ ló palẹ̀ dẹ̀ rẹ̀. Jẹ́wọ́. Your body go tell you what to do. Kí n kú ọ̀rẹ́. Ó lè mọ eré. Wọ́n ti mọ ọtí pẹ́. Ṣùgbọ́n ìwọ ní ẹ̀pá ẹ̀dẹ̀ ẹ̀kọ́ ọ̀fọ̀ yẹ ẹgbẹ́ síbi méjì ni. Gómìnà 1000. Ganu kẹ́ẹ̀rà pàdà. Sọ́dẹ̀ mi lọ. Ẹ máa ganu. Yín lè fún un bẹ́ẹ̀ ṣe rárá. Ìwọ ilẹ̀ sí ní ẹ̀rọ pàtàkì yìí yóò máa ń fọpa. Subscribe to this channel.